ni o ẹ̀sán òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnúrùdín akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wàá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. ọlọ́run fi kárí gbogbo onítòkè ìpínlẹ̀ gbogbo títẹ̀ wọn máa ṣojú ẹ̀ ní wa pẹ̀lú ògùn ọlọ́run àṣírí bíbọ̀ àláfíà láti lórí ayé o ọlọ́run ní fara ní wa àdáwọlé agbègbè ọmọ ìyọrí sí ọmọ wa ẹ bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá. èmi Muibatu Àbẹ̀jẹ́ ìyàwó Ibrahim bàbá Sùlíyà. kí ni yíyá ń ṣe bí ilé ni. ọmọ mi lọ ilé ọkọ. ọmọ yìí obìnrin ilé àtúnfàdékẹ́ ló ń lọ ilé ọkọ lẹ́nu. báwo ni inú yín ṣe dùn tó. inú mi dùn. inú yín dùn. ó dùn gbogbo èyí tó wá kù gbogbo aṣojú ẹ̀ ní wa. tí abáníká béèrè. òtún sọ mí mọ́ o ọ̀kan tuntun náà tí ó sọ ní lóbi bèjì ńlẹ̀ lóbi bẹ̀tálẹ̀ tí kò rí tó ti àárín òun pọ̀lọpọ̀ ẹ̀ ò ní dà
gbogbo wọn èyí tó kù tí ò tí ì rí ilé ọkọ ni èyí tó ti wá ń lé ọkọ ni ọlọ́run ò ní ṣí wọn níbẹ̀ gbogbo èyí tó kù sí aṣojú ẹ̀ nìyà. fídíò yìí kìí ṣe tó lè kú ẹ fún ọmọ yìí ní àmọ̀ràn tí ó máa rántí lọ níṣẹ́jú kan. ọmọ tí mo bí mo mọ èṣù ọmọ tí mo bí onísùúrù alátẹ̀mọ́ra ni ló sọ ọlọ́run tó wá fún sùúrù tí ó fi ṣe lé ọkọ ẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́run á wẹ̀ wà lùbáríkà ìfẹ́ tó wà láàrin òun pọ̀ lọ́kọ ẹ̀ kò ní já láéláé ẹni eléyìí burúkú kò ní wọ àárín wọn kò ní lọ́kọ̀dọ́lọ́kọ bẹ́ẹ̀ lọ́lọ́kọ ò sì ní wà bá ọ̀la yáháyù ọ̀la kọ̀lù mọ́ ọlọ́run ọ̀la láhàúlà wà lákòwátà ìlà 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 ẹ ṣeun adúpẹ́ abẹ́kí ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín lójú móhùnmáwòrán ti Kingston Media TV. Èmi ni Adéòsí Burahima tí ń jẹ́ bàbá ọmọ tí ń lọlé ọkọ lọ́jọ́ èmi. lọ́jọ́ èmi dádì bàbá ni bàbá pọ̀ lóríṣiríṣi irú bàbá wo lẹ́yìn ṣe. Àní bàbá gangan tó bí ọmọ tó bí ọmọ tí ń lọ sílé ọkọ bàbá alálùbáríkà là wà bàbá tí ó máa yẹ ọmọ tọ́mọ sì máa yẹ bàbá eléyìí là wà. ọmọ wa tí wọ́n ń lọ ilé ọkọ yìí torí fídíò yóò ní kú. bẹ́ẹ̀ni. ní ìṣẹ́jú kan ẹ bá wa sọ gbólóhùn kan tí ọmọ náà máa rántí ní gbogbo ìgbà tó bá bó ṣe ń lọ ilé ọkọ yìí. gbólóhùn tí ó máa rántí. bẹ́ẹ̀ni. gbólóhùn mo fẹ́ sọ nìyí tí ọmọ yìí lè máa rántí. èyí ni ó lágbára jù. ẹ ṣeun mo máa wá sọ kankan lẹ́ẹ̀kan nígbà tí mo júrú ìbéèrè yìí sí wọn wọ́n ní àwọn ọmọ táwọn bí wọ́n ló ní àtẹ̀mọ́ra nínú àtẹ̀mọ́ra yẹn wọ́n wá tún fún ní àmọ̀ràn wípé àwọn mọ̀ wípé ọmọ táwọn kò tún ní so igi fẹ́ lòmíì ọ̀kan tó so yìí náà ni ó so gbogbo alamọ bí orí ìlú àgbáyé ṣe rí lọ́wọ́ tá a wà yìí ọmọ tá à ń sìn lọ́lé ọkọ yìí ó yẹ fún lámọ̀ràn bàbá. àmọ́ tí fún bẹ́ẹ̀ òun ní pé kó ṣe sùúrù náà tí ó ti wà pọ̀lẹ́ tẹ́lẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ kó má rin àwọn ẹbí ọkọ fín àwọn ìyálé ẹ̀ kó má rin wọn fín kí ọlọ́run má sì jẹ́ kó rí alátakò nílé ọkọ kí gbogbo àwọn ilé ọkọ lóòótọ́ gbogbo wọn lè fẹ́ràn yàn kí gbé ọ̀pọ̀lọpọ̀ nù wọn ká jẹ́ olùfẹ́ ara wọn. ẹ ṣeun ojú òní tiwa ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá yín kẹ́yẹ. mo dúpẹ́ gan lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n bá ṣe ayẹyẹ ọmọ mi gbogbo wọn tí ìwé yìí wà lọ́nà fún kí ọlọ́run bá kó lè jẹ́ kí wọ́n ṣe pẹ̀lú òun àtàláfíà gbogbo àwọn tí wọ́n wọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run bá kí ọlọ́run bá kó ṣe owó ìdùnnú ẹ̀ fún wọn gbogbo àwọn tó wá wá náà gbogbo bí táǹkò tán fi wá àjà ni gbogbo bí táǹkò tán fi wá gbogbo àtàwọn àmọ́ padà lọ́lé ká má pàdé àgbákò sẹ́wọ̀n tá fi ń kó lè wà ní ká padà lọ́lé àwọn àtàláfíà ká má rí jàmbá ọkọ̀ ẹ ṣeun ẹ ṣeun. ọmọ aláìbàdí o ó kú oríire ò ní àbó orí ṣé gbogbo ẹni tó bímọ lórí irú eléyìí ṣe fọmọ kó tó máa lọ alákejì ọ̀pọ̀ èèyàn ló bímọ kalẹ̀ ní òòrọ̀ ọmọ wò dé pópó yóò mọ ohun tó máa ń jẹ Èdùmàrè ní kò ọjọ́ bàbá tó bí Adéòsì ọmọ láìbàdí mọ̀láwó ké mẹ̀sùn àgbò fí mọ̀láwó gbé tọ́fí ọmọ àwùjọ kọ́nu bí abẹ́ òkú àjọ òyeyè tó bí ẹ lọ́mọ ilẹ̀ o ọmọ àkòyí ẹ̀ṣọ́ o ọmọ àkòyí mọ̀tẹ̀ ń mọ̀já ọmọ kúkú níjàun jẹ́jẹ́ ọmọ ebi ògbóògùn ọmọ àrùn kan ògbọ́ níbi ìmẹ́lẹ́ ọmọ kú níjẹ̀bọ̀ àfin àkàlàmọ̀gbò níjẹ̀bọ̀ ọ̀dásà kànàkànà àmọ̀jẹ̀ tó ṣe àwò.
ẹ bá kó jọ. lẹ́jọ́ ìnáwó ọmọ wa. lọ́jọ́ ìnáwó ọmọ wa. lẹ́jọ́ ìnáwó ọmọ wa. aṣọ ẹsẹ̀ wa kó má kọ bàtà lọ́jọ́ ìnáwó ọmọ wa. lẹ́jọ́ ìnáwó ọmọ wa. lọ́jọ́ ìnáwó ọmọ wa. lẹ́jọ́ ìnáwó ọmọ wa. lọ́jọ́ ìnáwó ọmọ wa. orí wa kó má kọ gèlè. àwa kó má kọ aṣọ. ọmọ lè tọkọ wa lọ. ilé ọkọ wa gbà wá nígbà wá. alẹ́ ní tí ò gbé kó wá. alẹ́ ní tí òwe kéèlè bá nílé. ó balẹ̀ láṣọ oge àwọn balẹ̀ láṣọ oge. olúwa ló dá sàlẹ̀ tí mi tó ju òjò. olúwa ló dá sàlẹ̀ tí mi tó ju òjò. ó dá wa lójú fẹ̀yìn mẹ̀sùn ló lè ṣí. àwọn balẹ̀ láṣọ oge.
ẹ̀jẹ̀ aṣíwájú ìjọpọ̀ wa ti láyé o èlùmọ̀dé ní kádẹ́ẹ̀dì méjì nílé bàbá tó bí ọlọ́mọ ó dáàdi àbáláyé ó tún dáàdi ànábì ọba ó wá ń kóso ènìyàn ẹ̀jẹ̀ bí ànábì ọba wà á pẹ́ láyé wà á fi owó pálíbàdì wà á fẹ́ ìjọ ìjẹsà o ọmọ ìjẹ tó ń ṣe àwo nílé bàbá dágbé bí ọlọ́mọ Ìkòyí aláwòdì ńlẹ́ o ọmọ ẹbí ọgbọ́n ìfàkìrì nílé bàbá dágbé bí ọlọ́mọ olùkọ́fẹ́ tọ́mọ ọkọ̀ nílé bàbá tó bí ẹ ìfẹ̀sán kí mọ́kàdé òwe ìfẹ̀sán kí mọ́kàdé òwe.
ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mátàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ ọlọ́run tá a lọ̀tá ọlọ́run tá a ní olùgbèjà ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ ó kàlẹ̀ àwọn ẹ ṣeun ẹ kó àṣìṣe.
Ibo ni ìjábò wà? Ìjábò lọ́jọ́ èyí. Ìjábò ti lọ́jọ́. Ó dọ̀la. Ṣé ti pè wọ́n? Aago mélòó náà fẹ́ gbé? Ilé ọkọ ti lọ. Àìta ibú wọn náà ló ní kán án rán yàn bọ̀. Àyìnlá àyípadà ń bẹ lọ́wọ́ èlédùn ọmọ rẹ̀ ọlọ́kàlẹ̀ lè mọ̀ sẹ́gbẹ̀ mọ́ ó lè yí bírí jọ lọ́rọ̀ bó dọ̀la. Ó lè yí bírí jọ lọ́rọ̀ bó dọ̀la. Ó lè yí bírí jọ lọ́rọ̀ bó dọ̀la. Ájì Hamid mi Àyìnlá ń kọ́ Àyìnlá ọmọ bá kákà wọ́dọ̀ ọlọ́lá bàbá Làtífà. Ṣètọ́jú Ájì Kàbírù ẹ̀ Amos Àtàndá. Ṣètọ́jú Mùsílì Yàtọ̀ kẹ̀kẹ́. Bàbá Fàwázù kọ́ ṣùgbọ́n lálàáfíà ara Àyìnlá mọ̀ ń kíyà o. Iye ni ìtẹ̀wé ti yẹ Àyìnlá. Ilẹ̀ Olúwa ọba kì í ṣú ká má ṣe sọ̀rọ̀ tí ayé náà láì dé kọ́. Ilẹ̀ Olúwa kì í ṣú ká má ṣe sọ̀rọ̀ tí ayé náà láì dé. Ọ̀pọ̀ ló ti ń jẹ̀fọ́ tá ò fi ọ̀sẹ̀. Wọ́n dẹni tó ń fi wúrẹ́ jọ ká. Wọ́n fọ̀bọ̀ kún aládùn ní ìjẹ̀kọ́. Àyìnlá iye ní tèmi ti yẹ nínú ìjọ akọ́mọlẹ́sìn pẹ̀sán wa ló ṣe ya Àyìnlá mọ̀ kíyà o ẹgbẹ́ wa ò ní dojúrú Àyìnlá dé Àyìnlá mọ̀ kíyà. Ọmọ bá ní Àyìnlá ọmọ bàbá rí wọn lájà ṣá o ẹgbà pé Aláàfin Ọ̀yọ́ lóde. Àyìnlá ọmọ bá ní Àyìnlá bàbá rí wọn lájà ṣá o ẹgbà pé Aláàfin Ọ̀yọ́ lóde. Ẹ ó gbà pé Aláàfin Ọ̀yọ́ ni ẹ ó gbà pé Aláàfin Ọ̀yọ́ lóde. Alóòlẹ̀ ti lọ. Ẹ ó gbà pé Aláàfin Ọ̀yọ́ ni ẹ ó gbà pé Aláàfin Ọ̀yọ́ lóde. Ọmọ bàkàkà ọkọ̀ Àyìnlá tèmi. Ájì Hamid mi Àyìnlá ń kọ́. Asálẹ̀bìnrin kan kò bá dalẹ̀ kálukú àmútí ẹ̀. Asálẹ̀bìnrin kan kò bá dalẹ̀ kálukú àmútí ẹ̀. Òkè èèyàn jẹ́ bàrà ẹ̀ jẹ́ òwe. Yàtọ̀ ilé yàtọ̀ ẹ̀nu kò ṣe ní. Ó fẹ́ gbogbo ẹ̀ ní kòkó. Ẹ̀bà òní náà jábọ̀ lọ́kàn kẹ̀kẹ́ náà. Ó ti rà lọ́wọ́ ká jẹ̀bọ̀. Báyà lé ní wá ọ̀rẹ́ tí ò lọ́rọ̀ kọ́. Wáyé tí ò bẹ́lẹ̀ kọ́ rẹ̀. Ọ̀rẹ́ náà gbé kò lè bá wà bọ́ tó sáré. Ẹ̀bà ní kọ́ náà ní ìrẹ́ni. Ọ̀pẹ èrò nínú ìlàjọ̀jẹ́. Ẹ̀tọ́ sọ̀rọ̀. Kámárì ní kọ́rídé kọ́rọ̀. Láyé bí ìjọba mi, Àyìnlá mọ̀ gbà ó. Múnimúni òní mọ́lọ́hún láyé, àfikún lomi àjẹ́. Wèléwé yéyé, ìgẹ̀ǹgẹ̀ ló wá látakò fúyẹ́, àtúntìdé sójú ọgbọ́n. Bàbá Fúlà ń bọ́ ní Olúwa. Àti Gásì ní Gásà, wọ́n dẹ̀nu bàbá wọn kí ó lọ fà ó. Àti Gásì ní Gásà.
nìkan. Láfẹ́ yìí ní tèmi ti yẹ, ajá Kàrímọ̀ ń kọ́ ní Olúwa. Kàrímọ̀ ọmọ gbogbo Ajílọ́lá. Láfẹ́ Ajílọ́lá. Ajílọ́lá ọ̀gá fìdí ètò mòye ní ìpáfẹ́ o. Ajá mi Kàrímọ̀ ọmọ torí kò tún ti jẹ́ lọ́lá Kàrímọ̀. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù kúrò rí iye. Ìyàwó.
Fausa Alákẹ́ Alákẹ́ pupa fún ìjọba orúkọ tó bí ọ̀gá ajá ní Fausa Alákẹ́. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àgé. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyè pé ní sákìyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ sẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o Lagodo Solid Foundation Theatre and Media Concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741 ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. Thank you.
Go
Sonia to Sonia, mo gbà fún ẹ̀dọ́gba ṣàdékẹ́ Sonia.